ẹ sọ̀rọ̀ nípa bí Ìbàdàn ṣe dá Ọ̀yọ́ sílẹ̀ bí wọ́n ṣe kó ipa ribiribi kí ló wá fà á láàrin Aláàfin tìlú Ọ̀yọ́ àti Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ tọ́rọ̀ àwọn lọ́balọ́ba ò fi fẹ́ yẹra wọn mọ́ tó fi dàbí pé àwọn èèyàn ń wòye pé Aláàfin lágbára tó bẹ́ẹ̀ ju Ọọ̀ni lọ pé Ọọ̀ni èé ṣe ọmọ Odùduwà bíi àwọn tó kàn jàǹfààní ipò Odùduwà nígbà tí gbogbo ọmọ òsínlé ni bẹ́ẹ̀ ni àwọn kan sì ń wò pé Ọọ̀ni ni gbogbo ọmọ Yorùbá Ifẹ̀ ní kálukú ti wá Ọọ̀ni ni bàbá gbogbo wa bó ló ṣe lọ́pọ̀ mọ́ra wọn yìí. ṣe rí ní ìmọ̀ràn tèmi àti ní ìtọ́ tèmi láfojú inú wò ẹ rí àti mọ ìgbà tí Ọ̀yọ́ Ọ̀sìn tó bẹ̀rẹ̀ ó kọ́ la gbé wá láti Ọ̀yọ́ ilé o síbí yẹn o Ìbàdàn ṣáájú Ọ̀yọ́ Ọ̀sìn bẹ̀rẹ̀ o Ifẹ̀ tí ń bẹ láàrin wa là ń lò a sì lórí ìrun méjì ju Ifẹ̀ lọ o kódà nígbà tí ẹ̀ka fẹ́ kógun wọ Ifẹ̀ Ògúnmọ́lá ni wọ́n lọ dá wọn kí wọ́n lọ dá Ifẹ̀ padà sáàyè pé wọ́n gbọ́dọ̀ kógun já Ifẹ̀ kódà àwọn tó bá ọmọ Dákẹ́kẹ́ ẹ̀ lé kógun já Ifẹ̀ o ẹ̀dùn tí a ní orí ìrun ilẹ̀ Yorùbá nù kò sì lè parun ẹnìkan bá wà nílé táwa yòókù rájò ẹni tó wà nílé ta ni ó dilé mú ó ní bàbá o ó ní bàbá àwa tí a wà ní orípò ìlà àgbọn ṣọ̀ṣe tá à ní jẹ́ kí agbára ogun wa tá à sì ní jẹ́ wọ́n pìtàn ọ̀rọ̀ fún wa torí Ọọ̀ni àròlé Oòduà ni Oloye Oòduà àròlé Oòduà ni ayé rẹ̀ náà ló sì wà láti gbà ìdígbà yìí Ọ̀yọ́ ti tú atúntọ̀sẹ̀ tó Ọ̀yọ́ mi tẹ̀lé o bí a bá máa sọ̀rọ̀ ká máa là ká máa yẹn o a ṣẹ̀ṣẹ̀ tó Ọ̀yọ́ mi tọ̀ ni láyé pé bí Ọ̀yọ́ ọjọ́ ni a máa sọ pé kò sí kinní kankan. ọjọ́ náà ni wọ́n sì ń kóòtù pé Ọ̀yọ́ ìgbà náà tó ti wà òun náà ló orúkọ rẹ̀ ṣẹ̀ tó ń jẹyọ yìí ká ní Ọ̀yọ́ ìgbà náà ni àti Ifẹ̀ kan náà Ilé-Ifẹ̀ kan náà ṣé Ọ̀yọ́ ìgbà náà sì ju Ifẹ̀ lọ náà ni. kò jù lọ iná mọ̀ ń sọ ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ mi yàn jáde ní Ifẹ̀ láti lọ tẹ Ọ̀yọ́ dúró náà ni orírun wa lorírun ọmọ jẹ́ o a sì gbọ́dọ̀ fi orí káwá fi máa fi tẹ̀lẹ̀ orírun wa ní Ifẹ̀ Ọ̀yọ́ wà láàyè Ìbàdàn wà láàyè Ògbómọ̀ṣọ́ wà láàyè tó ti yé tódà tí a bá ṣe sọ nísìn Ògbómọ̀ṣọ́ yìí máa ṣe ẹgbẹ́ Ọ̀yọ́ Ọ̀sìn. Ògbómọ̀ṣọ́ gan ìtúnṣe ẹgbẹ́ Ọ̀yọ́. ẹgbẹ́ Ọ̀yọ́ Ọ̀sìn ó sọ fún mi pé 1840 ilá tí Ọ̀yọ́ ilé ìdúró. tí Ògbómọ̀ṣọ́ ò bá ṣe ẹgbẹ́ Ọ̀yọ́ Ọ̀sìn ó túmọ̀ sí pé Ṣọ̀ún kì í ṣẹgbẹ́ Aláàfin ìsìn. kì í ṣẹgbẹ́ Aláàfin ìsìn o. àbí tẹ́ ń sọ pé yìí. kì í ṣẹgbẹ́ Aláàfin ìsìn o Aláàfin ni kọ́ra fi sùúrù tó o kọ́ mọ̀jẹ̀ káwé èèyàn pìtàn tí ò ṣe fún un kí wọ́n súnmọ́ àwọn àgbà o gbogbo àwọn tí wọ́n ń ṣe kínní o bọ́gẹ́sì lè yẹ yàgò fún bọ́gẹ́sì ilé o kí wọ́n lọ ọmọ yìí ò dájú o ṣùgbọ́n bá a ṣe ń tò tá a ti ń pè pé Ọ̀yọ́ Ifẹ̀ a mọ̀ pé àgbèrò tá a fi ń yan gan ni Ifẹ̀ Ìbàdàn Ògbómọ̀ṣọ́ ìlú tá a fi ń yan gan gbogbo wọn ẹjẹ́ àjọ a máa fi yan gan bẹ́ẹ̀ o àwọn ìlú mi náà bẹ lókè Ògùn tí wọ́n ṣẹgbẹ́ Ọ̀yọ́ Ọ̀sìn o kí bàbá wa Aláàfin wọ́n bá lè fi sùúrù tó